mo kí yín o àsìkò dédé àsìkò yìí mo kí yín káàbọ̀ padà sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv ìyún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì kì í sì ṣe pé à ń mú wá láti máa fi dẹ́rù bà yín bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé à ń mú wá láti máa fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà tí n bá padà dé ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn ọ̀hún. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí o ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ o láti ìpínlẹ̀ Àdámáwá ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tẹ ọmọ ilé ìjọsìn kan o látàrí wípé ńṣe ló jí àwọn àlùfáà ilé ìjọsìn ọ̀hún ilé ìjọsìn tó ń jẹ́ ọmọ ìjọ ń bẹ̀ ló jí àwọn àlùfáà méjì gbé ń bẹ̀ o bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Àdámáwá fi léde o wípé kọ̀rọ̀ sí ọmọkùnrin ẹni ọdún mẹ́rìnléníọgbọ̀n òun náà ni wọ́n fi kélé òfin gbé o látàrí wípé ńṣe ló jí àwọn àlùfáà ilé ìjọsìn kátólíìkì méjì kan ló jí wọn gbé ìyún Reverend Father Abraham Samomo àti Reverend Father Matthew David ní ilé ìjọsìn kátólíìkì ti dáṣìṣe ilé tí ń bẹ ní Yola àti ìlú Jalingo ní o nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Àdámáwá SP Suleiman Yahaya Ngoroje tí ó mọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní ọwọ́ tẹ kọ̀rọ̀ sí ọmọkùnrin ọ̀hún ní ọjọ́ sátidé tó jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù kẹta ọdún yìí wọ́n sì forúkọ ẹ̀ léde o wọ́n ní Tamado Jonathan Demian òun náà lórúkọ arákùnrin ọ̀hún wọ́n ní ṣáájú náà ló ti di pé ó ti ń farapamọ́ sí abúlé Giwadamala ní ìpínlẹ̀ Àdámáwá ọ̀hún kó tó di pé wọ́n lọ kà mọ́ bùbá ibi tí ń farapamọ́ sí láti ìgbà eléyìí tó ti jí àwọn àlùfáà méjèèjì gbé wọ́n ní láti ọjọ́ 21 nínú oṣù kejì ọdún yìí náà ló ti jí àwọn méjèèjì gbé o tí ó sì ń dúnkokò láti gbẹ̀mí wọn tí wọn bá san owó ṣùgbọ́n báyìí iléeṣẹ́ ọlọ́pàá nínú iṣẹ́ wọn tí wọ́n gùn lé o láti inú oṣù kejì ọ̀hún tí wọ́n sì ṣiṣẹ́ wọn lóní kan wọ́n ti gbìyànjú wọ́n sì ti dóòlà àwọn àlùfáà méjèèjì wọ́n ti dóòlà wọn lọ́wọ́ kọ̀rọ̀ sí arákùnrin ọ̀hún o wọ́n sì ti fi ọmọkùnrin náà wọ́n ti fi sí àhámọ́ o wọ́n ní àtòun àti àwọn kan náà tó ń jọ wà lábí ọ̀hún náà wọ́n jọ fi kélé òfin gbé wọ́n ní àwọn onírúurú àwọn nǹkan ìjà ni wọ́n rí gbà lọ́wọ́ rẹ̀ bíi ìbọn àgbélẹ̀rọ méjì onírúurú fóònù níbẹ̀ lọ́wọ́ rẹ̀ àtàwọn sim káàdì òun náà níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kódà ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Àdámáwá CP Dankombo Morris ó fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó sì gbóṣùbà fún iléeṣẹ́ ọlọ́pàá ìbọn ti fi kélé òfin gbé arákùnrin ọ̀hún tí wọ́n sì dóòlà àwọn àlùfáà ìjọ méjèèjì náà láì san ṣíṣì tó kéré jù. Ó dá nínú ìròyìn míì tó tún gbẹnu tán tí ń bẹ ní ọwọ́ mi láàkó yìí òun náà ní ti eléyìí tó wá láti ìpínlẹ̀ Èkó níbi arákùnrin kan tó jẹ́ awakọ̀ eléyìí tó jẹ́ pé ńṣe ló mọ̀ fi ẹgba àti bẹ́líìtì ló fi dá àpá yánnayànna sí ọmọdébìnrin ọmọ ọdún 6 tó jẹ́ àbúrò sí ọ̀rẹ́bìnrin rẹ̀ látàrí wípé ó ń kọ́ ní àwọn nǹkan tán ní kó kà nílé ẹ̀kọ́ ní bí ọ̀rọ̀ ń ṣe ṣẹlẹ̀ gan ni pé iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n fi léde wípé wọ́n ti fi arákùnrin ọ̀hún Táyọ̀ Àrówólò wọ́n ti fi sí àhámọ́ báyìí látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ń ṣe ni kọ̀rọ̀ sí arákùnrin ọ̀hún tí èèyàn bá wo àwòrán ibi tí bó ṣe ọmọ ọ̀hún òun náà ló mú bẹ́líìtì tó sì bẹ̀rẹ̀ sí ní fi na ọmọ náà bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ọjọ́ 7 nínú oṣù kẹta ọdún yìí tó jẹ́ ọjọ́ Ẹtì ìṣe ni àti arákùnrin ọ̀hún tèmọ ọ̀rẹ́bìnrin rẹ̀ wọ́n jọ wà nílé ibi tí wọ́n gbé tí ọmọ ọ̀hún náà tí sì ń gbé pẹ̀lú wọn arákùnrin ọ̀hún tó jẹ́ ẹni ọdún mẹ́tàléníọgbọ̀n òun náà ló jẹ́ pé ó ní òun fẹ́ kọ́ ọmọ ọ̀hún ní ìwé ìyún àwọn ilé tí wọ́n ní kan ṣe wá láti iléeṣẹ́ àmúrelé tí wọ́n fún wọn wọ́n ní òun náà ní wá sí ń kọ́ ọ ní ṣùgbọ́n bí tí ń kọ́ láwọn nǹkan tí ó ń kọ́ náà tí ọmọ ọ̀hún tí ó sì jáfáfá tó bẹ́ẹ̀ gẹ́ tí ò mọ àwọn nǹkan tí ń kọ́ ọ̀hún ó ní eléyìí gan ló mú Arówólò tó mọ̀ fa ìbínú yọ tó sì fa bẹ́líìtì yọ àti bàtà àti bẹ́líìtì ó di gbà ẹ̀ lórí ọmọ lára rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ló nà á tí ara rẹ̀ sì bó yánnayànna oníwà tó di àárọ̀ ọjọ́ kejì lòun tó mọ̀ wípé òun ti nọmọ náà jù wípé àpá oríṣiríṣi àpá òun náà níbẹ̀ lára rẹ̀ nígbà tí wọ́n á fi kélé òfin gbé Táyọ̀ Àrówólò tán nígbà tí ń sọ di mọ̀ oníṣẹ́ rí ọmọ òun náà
ló jẹ́ àbígbẹ̀yìn fún àwọn òbí ọ̀rẹ́bìnrin òun o tí àwọn sì lọ mú wá láti ìlú Ìkirè kó wá máa gbé pẹ̀lú wọn ní ìpínlẹ̀ Èkó ní ṣùgbọ́n òun gbìyànjú láti kọ́ ní àwọn nǹkan tí wọ́n ní kó àwọn nǹkan tó ní kó kà wá nílé ẹ̀kọ́ ni o ṣùgbọ́n nígbà tí ò mọ̀ ó ní ìbínú ẹ̀ ló mú kí òun náà kó nǹkan ní kó wọn ra bá wí ni o ó lóun ò mọ̀ pé òun ti ṣèlú tó bẹ́ẹ̀ débi pé gbogbo ara rẹ̀ ó ti bó yánnayànna. Lákòótán eléyìí tó tún gbẹnu tán lọ́wọ́ mi ló wá láti ìpínlẹ̀ Ògùn níbi ọ̀rọ̀ ti ṣe di bó lọ yá mi o níbi ọmọ ẹ̀kọ́ṣẹ́ kan eléyìí tó ń kọ́ iṣẹ́ jórinjórin ìyún wẹ́dà bí iná ti ṣe gbé ò tí ẹ̀mí sì bọ́ lẹ́nu rẹ̀ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá látàrí agbẹnusọ wọn Ọmọlọ́lá Odùtọ́lá tí ó máa fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ Ẹtì tó kọjá yìí nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn ló sọ di mímọ̀ wípé ọmọ ẹ̀kọ́ṣẹ́ ọ̀hún tó jẹ́ ẹni ọdún 23 Jonathan Emmanuel ní agbègbè Àṣìmọ́lò níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn náà ni níbi tí ìtìgbé ń kọ́ṣẹ́ jórinjórin òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síwájú sí wọ́n ní arákùnrin kan tí ó ń jẹ́ Azeez Salami tó jẹ́ pé awakọ̀ àjàgbé òun lòún tí ó tó jẹ́ pé ẹni tí ó sì ní ẹni tó jẹ́ ọ̀gá fún ọmọọṣẹ́ ọ̀hún ẹni tó ní ọkọ̀ àjàgbé Ọlálẹ́yẹ Kamaldeen àti ẹni tó jẹ́ ọ̀gá fún ọmọ ẹ̀kọ́ṣẹ́ yìí wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti fi kélé òfin gbé báyìí o wọn ní í ṣe ni arákùnrin tó ní ọkọ̀ àjàgbé ìyún tírélà ló gbé ọkọ̀ náà wá sí inú ọgbà wọn láti wá ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan o lára ọkọ̀ rẹ̀ wọn ní ibi tí wọ́n ti ń gbìyànjú láti mọ bẹ̀rẹ̀ iṣẹ́ lára ọkọ̀ òun náà ló jẹ́ pé ọmọ ẹ̀kọ́ṣẹ́ ìyún Emmanuel Jonathan ló ti tẹ wáyà náà kan mọ́lẹ̀ léyìí tí náà sì ń bẹ lára rẹ̀ láàkó náà wọn ní bó ti tẹ wáyà náà òun mọ́lẹ̀ ò níná náà gbé lẹ́yẹ̀ òsọ́ka wọn nígbà tí wọ́n fi dùn ún ló ní dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ẹlẹ́mìímọ̀ ti gbà á lẹ́nu rẹ̀ nígbà tí wọ́n fi gbé débẹ̀ ńkọ́ wọ́n ní ẹ̀pà ò bóró mọ́ o ọmọ náà ó ti jẹ́ pé àdẹ́dá ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọn ti wá fi àti ọ̀gá ọmọkùnrin ọ̀hún àti ọ̀gá rẹ̀ àti dírẹ́bà ọkọ̀ àjàgbé ọ̀hún ò eléyìí tán gbé wá ṣe àtẹni tó lọ́kọ̀ àjàgbé gan ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta ó di wì lágọ̀ọ́ ọlọ́pàá báyìí wọ́n sì wà níbẹ̀ báyìí o láti ní bí wọ́n ti ṣe pé wọ́n ti gbé òkú ọmọkùnrin náà lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ tìjọba eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn. máa gẹ̀ ìpín ìpéjú ní àlàáfíà pẹ̀lú àwa onírìjú báyìí lọ lórí àkọ́tún ìrìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv fún ti àsìkò yìí ẹ sì ṣe ń bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bàṣárù bàbá tó bí lọ́mọ ẹ má gbàgbé o láti subscribe sórí ìkànnì yìí títí ìgbà míì láti máa tẹ́tùn pàdé wa ire àti àánú Olúwa ọba kó mọ̀ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.